Um, ẹ káàárọ̀ gbogbo wa, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́ níbi tẹ́ ti láǹfààní láti máa gbọ́ mi tẹ́ ń wo fídíò yìí. Um, um, àwọn tájọ ṣe Coinlive on the 11 oṣù yìí ó máa di títà o. Ó máa bọ́ sórí igbá ní on the 11 oṣù yìí. Ṣé ẹ̀ ń predict? Ṣé ẹ̀ ń predict ṣá? Down or low or up? Ìyẹn fún àwọn o fẹ́ predict láti máa gba free coin yẹn. Tó bá ti tẹ ibi chart tó wà lókè pé view chart lókè up yìí, ẹ ti rí pé Bitcoin ó ń lọ òkè ṣùgbọ́n ó tún ti fẹ́ drop, ó tún ti fẹ́ wálẹ̀. Ẹ predict bóyá ó ń lọ òkè ni, bóyá ó máa wálẹ̀ ni. So irú èmi ń sìn, mo fẹ́ pick pé ó ń lọ òkè, which means máa double click ẹ̀, máa click green yẹn up yìí lẹ́ẹ̀mejì pé kó lọ òkè ni, kì í ṣe pé kó wálẹ̀. Mo ti click ẹ̀ léra wọn, ó ti yé yín. Now ẹ máa wá sí icon karùn-ún nísàlẹ̀. Icon àkọ́kọ́ ìbẹ̀lẹ̀ ti máa predict bóyá Bitcoin yẹn máa increase sí or ó máa fall. Tẹ bá wòkè pátápátá yìí, ẹ rí pé 6,190 Coinlive coin yìí ni mo ti ní. Now ẹ wá sí last option icon nísàlẹ̀. Last icon nísàlẹ̀, ẹ wá síbẹ̀, tẹ bá ti click ẹ̀. Níbi òkè pátápátá yìí, ẹ ti rí sign settings, airdrop ní next one tó dàbí parachute yẹn, ẹ click ẹ̀. Tẹ bá ti click ẹ̀, ẹ make sure pé Telegram yín wà verified. Ẹ ti rí pé ó ti kọ Telegram mi pé verified, ó ti kẹ̀. Now ó ní kí n fi OKX, ẹ wá tẹ start. Now ó ní kí n fi UID OKX mi kí n fi sí, kí ni màá ṣe? Màá ní láti minimize. Tí bá ti minimize, màá wá lọ sórí OKX. Màá lọ sórí OKX. So tó bá ti lóòdù jáde, bẹ́ẹ̀ ṣe máa rí ibi tí UID yín wà lórí OKX. Òun ni mo fẹ́ fi hàn yín yìí o. So make sure pé ó tún wò. So ẹ bá ti wá sórí kíní bẹ́ẹ̀ yẹn, ẹ tẹ bọ́ọ̀sì tó wà nísàlẹ̀ táìmù lórí fóònù mi lọ́wọ́ òsì, ẹ tẹ̀. Nítorí ibẹ̀ ni profile mi, ibẹ̀ ló wà. Tẹ bá ti tẹ̀, tó bá ti load, ibi tí Gmail yín wà yẹn, arrow kan wà níwájú ẹ̀, ẹ tẹ arrow yẹn. Ẹ jẹ́ kó load. UID yín òun ni. So ẹ copy ẹ̀, ẹ minimize padà. Ẹ padà sórí Coinlive tó ti bèrè, ẹ paste. Níbí ó wá ń bèrè pé OKX deposit wallet address BEP20 address. Báwo lẹ ṣe fẹ́ rí BEP20 address? Ẹ minimize. Ó tún dórí OKX. Ẹ wá sórí OKX. Ẹ filẹ̀, ẹ jẹ́ kó load. Ó máa bèrè fingerprint yín, ẹ tún fi sí, tàbí kó bèrè password yín. Depend on bóyá ẹ lo fingerprint ìgbà tẹ́ ṣe àbí ìgbà tẹ́ ṣe. So now ẹ tẹ back. Ẹ tẹ back. So deposit òun lẹ máa wá. Deposit. Ó ń bèrè BEP20 under Binance ni
BEP20 wallet yẹn ló ti wá, so that is BNB. Ẹ click BNB, tẹ́ bá ti click ẹ ti rí, so ẹ copy ẹ, tẹ́ bá ti copy wallet address yẹn BNB-BSC, ẹ padà wá sórí OKX, ẹ paste ẹ submit. Ẹ ti rí pé ó ti kọ updated successfully àbí nǹkan. Tẹ́ bá ti fi síbẹ̀ yẹn, ẹ máa retí kí ni wọ́n ń pè é, pé kí wọ́n àdí bónọ́ọ̀sì mọ́ gbà tán bá ti confirm ẹ̀, reward yẹn òfin rẹ̀ ló máa drop mọ́ balance nǹkan tẹ́ ti ṣe after the confirmation of you. Ṣètìrí èyí tí mo mú pé kó lo òkè nìyẹn. Ṣètìrí omi pé mo tún ti wọ́n ènìyàn nìyẹn. Ẹ tẹ view chart lókè green yẹn just to know bí graph Bitcoin bó ṣe ń lọlẹ̀ bó ṣe ń lọ òkè. So far tó ṣì green òkè, mo ní kó ṣì máa lọ sókè ní. So bẹ́ẹ̀ ṣe máa predict nìyẹn. Tẹ́ bá ṣe ń win, ó máa fún yín ní free coin nìyẹn. In case àwọn tí wọ́n ti jára mọ́ tẹ́lẹ̀, ẹ lọ jára mọ́. Àwọn tí wọ́n dẹ̀ tí ì ṣe, ẹ bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Thank you, God bless you. Ẹ kú ojúmọ́, òní á sàn wá.